bàbá ohun tó Olúwa sọ ni wípé Adémọ́lá òun ló máa Adémọ́lá Adélékè Jackson ẹ jẹ́ porúkọ ẹ̀ tán òun ló máa wọ second term yóò padà lẹ́ẹ̀kan sí. òun ló máa jẹ gómìnà àfi tí wọ́n bá rí ìgìbò yẹn kọ́ máa wá rí ìgì ẹ̀ òun ní ká tètè lọ gbáradì fún. Bàbá èrò mi ni kí dùn alẹ́ ẹ̀jẹ̀bú ẹlẹ́kẹ̀wé ebè jìbú arábàtà ló ẹlẹ́mẹsẹ̀kú arábàjírí. Bàbá tá a bá ń sọ nípa ọ̀rọ̀ ìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìbò Ọ̀ṣun kù sí dẹ̀dẹ̀ oríṣiríṣi náà ló ṣẹlẹ̀ báyìí ṣé bí Olúwa ṣe wí náà ló ṣe wà pé Adémọ́lá Adélékè ló tún ń parabọ̀ lẹ́ẹ̀kan sàbí ọ̀rọ̀ ti yẹ gẹ̀rẹ́ ó ti rí bá míì ẹ kú kalẹ̀ sà. Ìkíní tí mo ṣe ń bá bọ̀ náà ni pé mo mọ Jésù. Tí ẹ bá wo tó du àwọn tá a jọ ṣe Yorùbá nation ṣe ń gbọ́ mi. Àgbẹ̀ bàbá. Èmi nìkan ni mo ṣe wà pé ohun tí mo ṣe ń sọ ni mo ṣe ń sọ. Ìgbà tí mo mọ Jésù tí mo mọ̀ pé Jésù ló sọ̀rọ̀. Ẹ ti gbọ́ mi. Ó ní bọ̀ lọ́run ọba ọ̀run tí máa sọ̀rọ̀ nígbà ní. Bó ti bá wa sọ̀rọ̀ rẹ̀ lónìí. Arákùnrin ó tọ́ ni ohun tó bá wí fún ọ. Òun kan láì dọ̀dọ̀ mọ́ ṣàìdọ̀ràn. Sàdọ̀ràn èyí ni ìfẹ́ rẹ̀ gbà tó bá ránṣẹ́ sí ọ ohun kan ni kì ẹ ṣe sàdọ̀ràn. Bàbá èmi mọ Jésù mo yé sọ fún yín. Ẹ mọ Jésù. Ohun tí ó dẹ̀ sì ń sọ bàbá ò ní bá ní múlẹ̀ kó dání ènìyàn ní dá ènìyàn. Jésù tí mò ń sọ yìí kò ní ní òun máa ṣe nǹkan tí ó máa padà yí òun padà. Tó o bá rí wọn ní tó sọ pé báyìí l'Olúwa wí ní ọ̀la o máa travel tí kò rí bẹ́ẹ̀ lọ wo dáadáa Jésù kò ló sọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín Ọlọ́run ò ní bá nìyàn ṣe ìmùlẹ̀ kó padà dalẹ̀ rẹ̀. Ẹ ti sùn. Àwẹ̀ bàbá. Lórí kwẹ́sọ̀nù tẹ béèrè wípé àwọn kan ti lọ yìnbọn nílùú Ọ̀ṣun wọ́n lọ ń síbì kan wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ lọ àtáàkì Adémọ́lá òkè ṣé Adémọ́lá ṣì máa wọlé. Bàbá ohun tó Olúwa sọ ni wípé Adémọ́lá òun ló máa Adémọ́lá Adélékè Jackson ẹ jẹ́ porúkọ ẹ̀ tán òun ló máa wọ second term yóò padà lẹ́ẹ̀kan sí. òun ló máa jẹ gómìnà àfi tí wọ́n bá rí ìgìbò yẹn kọ́ máa wá rí ìgì ẹ̀ òun ní ká tètè lọ gbáradì fún. Bàbá èrò mi ni kí dùn alẹ́ ẹ̀jẹ̀bú ẹlẹ́kẹ̀wé ebè jìbú arábàtà ló ẹlẹ́mẹsẹ̀kú arábàjírí. Bàbá mo fi ẹni tó dá ayé mo fi ẹni tó dá ọ̀run mo sì fi pè búra àfi tí wọ́n bá ti rí ìgìbò yẹn òun ló tán o. Ṣùgbọ́n in the picture lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe ń bá yín sọ yìí Jésù Ọlọ́run ló sọ Adémọ́lá ló ní second term. Bàbá tí Jésù bá wá wí tọ́lọ́run sọ bẹ́ẹ̀ ṣé wàá ṣe káwọn orí ìjẹ̀ṣà ìgbà tọ́lọ́run fọwọ́ sí. Òun ni mo sọ fún yín nínú ayé tí kò bá ń ṣe bẹ́ẹ̀ làwọn kan máa mọrú ẹ̀dá tí mo jẹ́ tí àwọn kan máa wá lọ sanwó fún blogger tó máa sọ̀rọ̀ mi láì dá pé èmi ṣe báyìí mo ṣe báyìí. They can paint anybody anything. They can destroy anything. Ẹ gbogbo iṣọ́ ni ó ní òun ni àjọkẹ́ ayé àṣàkẹ́ òun ni àṣàkẹ́ ọ̀hún. Arahman Arahim. Yìí bá tẹ̀kúlé Aramani Ramani kìzọ́ bá ti wúlé fọdù húmọ̀rù sí ibú ti jílì àrùn. Tó bá wá rí bẹ́ẹ̀ Olúwa fi wá sílẹ̀ ká ṣe ìfẹ́ wa nínú ayé. Ẹ̀dọ́ tí kì bá ń ṣe pé àjọkẹ́ ayé làwọn kan máa pọnmọ nínú búùsì kiri. Ó fi wọ́n sílẹ̀. Ọlọ́run sì máa wò wọ́n rán. Ọlọ́run dẹ̀ wò wọ́n níran. Nítòótọ́ Ọlọ́run ló gbé Adélékè Adémọ́lá Jackson kílẹ̀ ní ìlú Ọ̀ṣun just because of ohun tí wọ́n máa jẹ nítorí ohun tí àwọn èèyàn máa jẹ wọ́n lè da ètò Ọlọ́run rú. Bó ṣe ṣe ṣá kéèyàn lè tó Ọlọ́run rú. Mo ti rí ẹni tí Olúwa sọ wípé báyìí ni Olúwa wí wo ní báǹkì tó wà yìí ẹni tí wọ́n fẹ́ dékù ń bẹ̀ láti lọ head another place ìwọ ló máa lọ head ibẹ̀. Olúwa ló sọ bẹ́ẹ̀ nígbà tó dé ìyá tó fẹ́ da ètò Ọlọ́run fún ṣe ń gbọ́ mi wọ́n dẹ̀ lọ plan ṣe ń gbọ́ mi èèyàn kan dẹ̀ lọ send owó sínú àkáǹtì woman yẹn about 27 million naira dàtọ́ máa send owó yẹn tán now ọ wá pè wípé àwọn làwọn lówó ó dẹ̀ sọ pé òkè òun náà rí pé àwọn owó tí kò tọ́ ló wọnú àkáǹtì ó dẹ̀ lóun máa dá padà wọ́n ní kó fi sílẹ̀ àṣé wọ́n ti lọ mastermind voice yẹn pé ó lóun ò ní fowó sílẹ̀.
wọ́n fi kó bá. wọ́n fi kó bá. ṣé yẹn ò ní bẹ ètò Ọlọ́run jẹ́? Ta ló fẹ́ gbọ́ yẹn? kóòtù wo ló fẹ́ sọ? àwọn ló ní kó fi owó yẹn sílẹ̀ o. ṣé ń dọ́mi now nínú voice tí wọ́n wá jọ sọ wọ́n wá lọ ní ọmọ bá ṣe máa ń pè bí wọ́n lọ master AI náà pé wọ́n wá lọ ṣe kankan. òun ni wọ́n gbé jáde, òun ni obìnrin yẹn lọ fi lè kúrò ní báńkì. wọ́n fi kó bá. wọ́n kó bá. bàbá bó o bá ṣọ́ra àwọn èèyàn máa bètò Ọlọ́run jẹ́ fún ẹ. òun ni mo ṣe sọ pé ó lóhun tí Olúwa ní ká wá sọ fún Adémọ́lá nígbà yẹn tá ò lè sọ síta. àwọn èèyàn wọn ní bàbá fẹ́ gbowó èmi máa gbowó. ṣé mi ò mọ iye owó tí àwọn pọ́tì tó kù fi ń bẹ èmi nígbà tí mo sọ pé kí n dákẹ́ ọ̀rọ̀ èmi Ọlọ́ládé? mi ò lówó, ṣùgbọ́n nínú ilé yìí mo sì ní wáìnì tí mo lè mu, mo sì lóúnjẹ tí mo lè jẹ. mi ò lówó. I single-handed build this church myself. gbogbo tí mo ṣe ní ayé mi ò pe àwọn èèyàn sí, èmi ni mo fi owó ara mi ṣe. ẹ lọ confam ẹ, jẹ́jẹ́ mi ni mo lọ tó pé mi ò fẹ́ jẹ́ kéèyàn sí ìrègùn lórí mi. bàbá débi anniversary ṣọ́ọ̀ṣì mi ò ní kéèyàn ra màálù fún mi, èmi ni mo máa ra nǹkan mi, máa tẹ́ra méjì mi síwájú ta, màmá wòran kó máa mí ń bẹ̀. a máa mí. mi ò pe èèyàn kankan rí láyé mi. ẹ jọ̀ọ́ a fẹ́ ṣe anniversary, ẹ máa ra màálù fún wa. ẹni tí n bá pè ẹ jẹ́ kó bọ́ta kó wá sọ. ẹni tí n bá pè fún owó rí pé ṣọ́ọ̀ṣì mi ó nídìí páànù kí wọ́n ra páànù fún ẹ jẹ́ kó jáde síta. èmi ni mo sọ̀rọ̀. bàbá tẹ bá ṣẹ́ fún yàn tí àdúrà gbà tó sì fẹ́ dúpẹ́ ńkọ́. ọwọ́ wọn nìyẹn wà, báwọn bàbá wa ṣe nígbà yẹn nìyẹn. bàbá wo bẹ́nikẹ́ni ṣe ìmùlẹ̀, wọ́n ṣe iṣẹ́ fún wọn, wọ́n bá ti ṣe tó wọ́n lọ. àwọn tí ayé àtijọ́ yẹn wọ́n mọ ìránṣẹ́ Ọlọ́run, they will come back. ẹni tó mọ ìránṣẹ́ Ọlọ́run ló máa wá. tó bá dẹ̀ ti mọ ìwà fáìn, ṣùgbọ́n mí ni kò lè dé mi pẹ̀lú ẹ̀pọ̀. ìtorí ẹ̀ ni wọ́n ṣe ń pè mí ní bàbá confam. whatever I said, I stand on it. so therefore Olúwa ló sọ wípé Adémọ́lá Adélékè òun ló ní ẹlẹ́ẹ̀kejì, kò sọ tí wọ́n fẹ́ ṣe. bàbá mo ti ń sọ ìrun Adémọ́lá Adélékè nígbà tó fẹ́ wọlé lálákọ̀ọ́kọ́ wọ́n gbé lọ sí kóòtù. mi ò fẹ́ dárúkọ wòlíì kejì tó báyìí náà máa ń sọ nípa wòlíì yẹn. wòlíì yẹn sọ wípé sẹ́ àló máa lùsì, mo lé mi. Olúwa sọ wípé kò lè lùsì, àlóhùn ló máa wí ní àwọn tó gbé lọ sí kóòtù yìí sẹ́. ó sì wí ní. ó dẹ̀ wí ní wọn. Olúwa ní òun ló máa jókòó sórí àga. ṣe tí gẹ̀tì ni ó dẹ̀ jókòó sórí àga yẹn. Olúwa yẹn náà ló ṣì wà títí di èní nítorí pé kò fẹ́ fi ìyà jẹ àwọn ọmọ Ọ̀ṣun. àwọn ọmọ Ọ̀ṣun ò gbọ́dọ̀ dálẹ̀ o. mo fi ẹni tó dá ayé àti ọ̀run wé pé Adémọ́lá Adélékè Jackson ó dìídì wá ṣiṣẹ́ tọ́lọ́run rán nílùú Ọ̀ṣun kí wọ́n wá fi ní ọkàn balẹ̀ kí wọ́n jọ ṣe. kí wọ́n ṣe kí ni wọ́n fi lọ́kàn balẹ̀ kọjú ó ṣe. kí ló dé ẹkọ̀ máa dédé bẹ̀rẹ̀ sí kúkú àwọn plan oríṣiríṣi ẹ̀yin èèyàn ẹni pé ṣé ó possible kéèyàn dẹ ètò Ọlọ́run ó possible kò wá ní ṣẹlẹ̀ nítorí pé Olúwa ó ti sọ wípé sẹ́ àní Adémọ́lá òun ló máa gun orí ipò yẹn. àwa náà dẹ̀ dúró tì ṣàpá àwa ń wò wọ́n náà àwa ń gbàdúrà tiwa. bàbá ṣé kí n já yín sí nítorí Adémọ́lá tẹ́rí yẹn ẹ má wọrin. ìjà tọ́jú ẹ̀ ẹ jẹ́ ń tọ́jú ẹ̀. ká ṣẹ́wé lé ká ṣẹ́wé gbò. bẹ́ẹ̀ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ sọ Adémọ́lá ló máa jáwé olúborí o àfi tí wọ́n bá rí igi ìbò. a ò dẹ̀ nígbà kí wọ́n rí igi ìbò yẹn nítorí ẹ̀ làwa ṣe máa sáré tó jẹ́ ká sá níwájú Ọlọ́run. mo mọ̀ pé Jésù táwa mọ̀ tí àwọn yẹn ń pariwo pé ó ń ṣiṣẹ́ ìyanu tí mo rí pé ò dẹ̀ rí iṣẹ́ ìyanu kankan tí Jésù tí wọ́n ṣe. mo mọ̀ pé Jésù tèmi mọ̀ tó ń ṣiṣẹ́ ìyanu òun kì í fèlè. ẹ dẹ̀ máa gbọ́ nígbà tí ọ̀rọ̀ náà bá padà wá jẹ́ ohun tí Olúwa sọ. so bàbá fi nọ́mbà yẹn ká mọ lọ́jọ́ adé ẹ̀jẹ̀. nọ́mbà mi ò yí padà 080 22 04 0950 080 22 04 0950 080 22 04 0950. orí workshop ni ẹ ti lè bá mi sọ̀rọ̀ o. tẹ́ ẹ bá pè mí ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà ni mo ti blọ́ọ̀kì o. ìwọ sóhun tó o bá fẹ́ sórí workshop mi tí n bá débẹ̀ mo máa reply yín. èrò pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n kò sí bí mo ṣe máa rí ọ̀rọ̀ tó sọ tí mi ò ní reply yẹ. don't greet me good morning. I am not for good morning. I am there for purely professional business. Thank you. ẹ ṣe kàn bàbá a máa rí bá ó dàbọ̀.